pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san. Oloba Salo má ti wọ one chance ní ọwọ́ gbogbo ọmọ Yorùbá báyìí. Àrè ṣẹ́yìn náà ti gbọ́, ṣé ti rí fídíò yẹn wò, ṣé ti gbọ́ ohun tí Salo sọ nípa Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá. Èyí má wà lágbára o, ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ jọ̀ọ́, ṣọ́mọ ọkọ ní Salo àbọ̀mọ́ àlè, mo béèrè ìbéèrè ni o, ẹ bá mi fi sí under comment section. Ṣé gbogbo yín lẹ ti gbọ́ ọ̀rọ̀ tí Salo sọ òun àti Túndé Perry nípa olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá? Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí gbogbo ọmọ Yorùbá mà ní wọ́n mà ti yarí, wọ́n ti yarí mọ́ Salo, wọ́n ti yarí fún Salo, wọ́n ti yarí fún Salo. Ọ̀rọ̀ wo ni Salo sọ tó jẹ́ kí àwọn ọmọ Yorùbá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa bú, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé ṣépè? Ẹ wo bí èmi ní tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi o. Ẹ káàbọ̀ sí ìkànnì Oduduwa Voice TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yìn bá ṣe ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lù subscribe button, kẹ́dẹ̀ tán notification button yín kó lè máa notify yín nípa new video tàbá ẹ̀ṣẹ̀ drop. Fídíò kan ló ń já ròyìn ní orí ẹ̀rọ ayélujára níbi tí popular tiktoker Fọ́ní Ọ̀jẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Oloba Salo àti òun àti Túndé Perry níbi tí wọ́n ti ń ṣe live ní orí TikTok tó ti wá mú ọ̀rọ̀ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá tó ti wá mú bẹnu, tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kùbákùgbé wípé bí ẹ wo bí ẹmọ̀ pàrọ̀ ọlọ́rọ̀ ẹmọ̀ pé kó kì í dún lẹ́nu tèmi. Máa mú fídíò yẹn wá fún yín ohun tí ó sọ, torí pé kí ni ohun èèyàn òun náà ni ohun Ọlọ́run. Pẹ̀lú nǹkan tí Chief Dr. Sunday Igboho ṣe, pẹ̀lú gbogbo akitiyan tí Chief Dr. Sunday Igboho kó ní ilẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ṣó yẹ kí irú ọ̀rọ̀ báyìí, ṣó yẹ kí ọmọ Yorùbá kan tiẹ̀ lórí láyà láti sọ irú ọ̀rọ̀ báyìí sí Chief Dr. Sunday Igboho? Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Kásmọ́ FM tó wà ní ìlú Ìṣẹ̀yìn, ó mà ti jáde sọ̀rọ̀ báyìí nítorí ọ̀rọ̀ Salo. Ó mà ti ṣetán láti take action báyìí. Gbogbo ẹni tó bá mọ Salo, ẹ tètè share fídíò yìí, ẹ tètè share fídíò yìí kí Salo lè tètè ṣe àtúnṣe. Torí pé kí ni Chief Dr. Sunday Igboho kì í ṣe DJ Shikin o. Chief Dr. Sunday Igboho kì í ṣe DJ Shikin, Chief Dr. Sunday Igboho kì í ṣe Pella tí wọ́n jọ máa jọ ń dá ọ̀wẹ̀kẹ́. Reality ni Chief Dr. Sunday Igboho gbé dání. Ohun tí Salo sọ nípa Chief Dr. Sunday Igboho yìí, ẹ̀yin ọmọ Yorùbá, ṣé bó ṣe rí nìyẹn? Èmi ní tí tòótọ́, ẹ jẹ́ kí n dọ́dọ̀ Prophet Ṣólóyè Táíwò, tí n bá padà dé màá wá gbé yín débẹ̀ ohun tí Salo sọ. Ẹ máa fi ojú ara yín wo fídíò yẹn báyìí àti ọ̀rọ̀ tí aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Kásmọ́ FM tó wà ní ìlú Ìṣẹ̀yìn tí wọ́n sọ sí Salo lórí ọ̀rọ̀ tó sọ sí olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá. Èyí ga ẹ share fídíò yìí, mò ń bọ̀. Oloba Salo ayé ẹ ti bàjẹ́ o. Oloba Salo àti wèrè tẹ́yìn sọ̀rọ̀ yìí normal ayé ẹ ti bàjẹ́. But I have to come back for you. Mo ìrìn gbọ́dọ̀ gbé bóyá bíi fọ́tò yìí tó gbogbo nǹkan kọ́ náà máa fi mọ́ ní ṣe o. Gbogbo nǹkan dẹ̀ kọ́ ní sùúrù yanjú, má jẹ́ kí wọ́n tàn ẹ́. Ayé ẹ ti bàjẹ́ o. O ti ń ṣe eléyìí tó ṣe yìí, ayé ẹ ti bàjẹ́. Chief Sunday Igboho ni wọ́n ìwà àti wèrè bí iṣẹ́ mọ́kọ̀ wèrè yìí lẹ́fí ń ṣe awẹ́wà, because tó bá wọ́n tẹ́lẹ̀ tó wà níbi wáyé pé mo this 11 Saudi 11 Saudi October 11 òru ni mo wà yìí, mo láti kọ́ because mo lọ wọnú mọ́tò bí àwọn múná lọ́wọ́ mi, mo ring light lọ́wọ́, but I have to come back for you because bá ní kí n dúró di àwọn ọ̀la ara mi ti máa calm. Olórí burúkú ní Oloba Salo, ìwọ mú àlè yìí, ọmú àlè Yorùbá ní ọmú àlè tí ó bá tú ẹ̀jẹ̀ wò, tó bá tú ẹ̀jẹ̀ wò blood Fúlàní máa wà ní ẹ̀jẹ̀. Ìwọ sọ fún Ìgbòho pé kò ní kankan ó ti dúró ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni. Sọ pé bó ṣe tó dálẹ̀ ìyá ọgbà nìyẹn tó bá ṣe ẹ̀tọ́ sí gbogbo àwọn èèyàn lẹ́nu. Ìwọ àbáyé ẹ̀fẹ́ kàlákan ló jẹ́ náà, ṣé òun rántí ni kàlákan ló fún ẹ̀jẹ̀ táyé bàjẹ́ tó pa àti Canada náà. Wèrè ní ẹni ìyá ṣé jọjọ pé omi ṣé
níbi tí Igboho níbi tí èèrà Chief Sunday Igboho bá dúró sí ìwọ lè dúró síbẹ̀. Tó bá yẹ pé àwọn ọmọ àlè náà jọ tó lọ nínú ìgbà tí ẹ jẹ́ kí n break table láti ìgbà tí ilẹ̀ Yorùbá ti jẹ́ ilẹ̀ Yorùbá kò tí ì sí ọmọ àlè kan nílẹ̀ Yorùbá ẹ̀ tó ti behave like Chief Sunday Igboho. Quote me wrong. Àfọ̀njá tí gbogbo máa pariwo tá a bá fẹ́ tú ìpìlẹ̀ Àfọ̀njá tàwa fún Àfọ̀njá ló tàwa fún Fúlàní dè ní Àfọ̀njá kẹrẹ yes Alimi Àfọ̀njá ló tàwa fún àwọn Ìlọrin dè ní bàbá bá tí yóò mọ̀tẹ̀ yes bàbá ẹ̀yin àfi Yorùbá àfúlàní àmọ́ ẹ̀yìn babalaba bayi Salo babalaba bayi ọmọtẹ ìwọ sọ pé Chief Sunday Igboho ọmọ kò lóògùn bàbá ẹ kò ní àtàwé tí Igboho ní babalaku bàbá ẹ ṣé wà òkè ṣá Àfọ̀njá ó wà nínú àwọn tó tà wá fún Fúlàní Ìlọrin dèní nítorí pé Àfọ̀njá fẹ́ dojú Aláàfin Ọ̀yọ́ ó tà fún lọrin. Ẹlẹ́ẹ̀kejì àwọn tẹ́ ẹ̀ pọ́n lédi yẹn o tẹ́ ẹ̀ máa pọ́n pé olóyè Yorùbá ní olùmọ̀ọ́sọ ẹ̀ mọ̀tẹ̀ TikTok yẹn ti da omi yín rú. Ẹlẹ́ẹ̀kejì Awólọ́wọ̀ wà náà tó ba rédì ilẹ̀ Yorùbá jẹ́ I'm saying the fact ìwọ tó o bá mú ètò bá wá Yorùbá a máa calm nípa àwọn headers wa kápẹ́ wọlé wọ́n sì kan tó da wọ́n sì kan tí ó da ẹ̀ṣẹ́ ìjàmbá tí wọ́n gbọ̀ngbọ̀. Awólọ́wọ̀ wà náà tó gba power àpò lọ́wọ́ ọba ilẹ̀ Yorùbá eléyìí tí mo sọ yìí ó lè má yé babaláku wa báyìí but I'm sure 99% ọlọ́run ló di 100%. Fídíò tí mo ṣe ìbàdàn lọ́dọ̀ Oloba Salo babaláku wa báyìí ò lè mọ ìta tí mo sọ yìí. Awólọ́wọ̀ wà nínú àwọn tó ba ìtàn ilẹ̀ Yorùbá jẹ́ nínú àwọn tó jẹ́ kí àwọn ọba wa di ọba ilẹ̀ Yorùbá kí wọ́n di ìgbà ẹ̀kọ́ lọ́wọ́ báyìí ìgbà àkọlẹ̀ Awólọ́wọ̀ wà bẹ́ẹ̀. Ìjàtọ̀ táwọn méjì tí mo sọ yìí jọ tí wọ́n lọ ta ló ní rẹ́kọ̀dù ilẹ̀ Yorùbá tí báwọn méjì lásọ ẹ̀rọ wọ̀nyí lásọ ẹ̀rọ wọn pé àwọn gbọ́wọ́ àrẹ tó kó wa sínú wàhálà àbí ṣé èkè tá a bá sọ Awólọ́wọ̀ tá a sọ àfẹ́tẹ́ àwọn ládòkè akitọ́lá làwọn fẹ́ máa sọ àbí tó èèyàn ní gbogbo wọn gbọ́dọ̀ níbi tí wọ́n kù sí ìwọ wá sọ pé Ìgbòho ológun babaláku bàbá ẹ kò gba bàbá ẹ lẹ́nu ọmọ Ìgbòho lẹ wá ń gbé sórí TikTok tẹ́ẹ̀bí ṣe awẹ́wà ìwà àti wèrè tẹ́jọ wà bẹ́ẹ̀ bí iṣẹ́ mú bí iṣẹ́ mẹ́mọ́ kò wòye Oloba Salo tó tọ́ lẹ́nu sọ pé bó ṣe tó fi àwọn àfáà parí yẹn tó ní àwọn àfáà ò láṣìí lọ́wọ́ wípé àwọn ṣẹlẹ̀ kí nǹkan tó ṣe ó ṣe wá ti rírọ̀ sí nígbà tó gbogbo èrè ni àwọn tó máa gbá ẹ̀ ló wá àfáà tó yóò bá pé tí ó wà kẹ́ tí ò níṣẹ́ lọ́wọ́ ló máa lóhùn rírẹ̀ wèrè ìrẹ́ síta ni what do you have ṣé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ pé fake life lẹ́lò fake life ni ọ̀pọ̀lọpọ̀ yín lò gbélé ibú ẹ̀ ṣe dalẹ̀ ìyá ọgbà adé nìyẹn ẹlẹ́dà ìyá ọgbà adé máa dà fún ẹ ẹlẹ́dà ìyá ọgbà ó máa dà fún lóbi burúkú ẹ ìwọ sọ pé Chief Sunday Igboho ológun eléyìí ibú ẹ bí mo ṣe kéré go and ask people àwọn tí wọ́n kó wa bá mi nílé yes àwọn tí wọ́n kó wa bá mi nílé tí tọ́lọ́run ní kí n succeed wọn gbọ́dọ̀ wá olóyìn burúkú ẹ̀ kàlákàlá ẹ̀pà kanáà yìí fún wèrè ẹ̀ náà. I have to come out for you. I have to ìkọ́ tí mo ṣe yìí mi ṣe ẹ lọ́wọ́ gbogbo previous message previous video mi ẹ̀ lè bá mi ẹ bá yẹ pé fóònù mo tọ̀ ẹ ti rí iná fóònù mo tọ̀ bá iná fóònù mo tọ̀ ẹ ti rí iná fóònù mo tọ̀ I have to do this today yesterday actually another day yesterday October 10 Chief Sunday Igboho birthday bẹ́lẹ̀ mi bú ni ẹ mi mọ́jọ́ tó ṣe fídíò ìgbà mi ṣe rí ní mo ṣe rí ní bóyá bí 5:12 a.m. ni I have to come out tí bá ní kí n jẹ́ ká wọlá kí lè mọ ara mi ò ní gbà mọ́ lórí burúkú ní Oloba Salo tó bá dẹ̀ tó o wà ní Canada yẹn kò sọ pé agbára Ọlọ́run ò lè ká ẹ o ìwọ sọ pé Chief Sunday Igboho ológun abẹ́lẹ́ yìí burúkú ni ẹni ṣé ìwà àti ìgbọ́ ọjọ́ gbọ́dọ̀ wọ̀ mí o mọ ọ̀kan tó pè ní àdìsá o mọ ọ̀kan tó pè ní have you ever seen that ṣé wọ́n mọ ọ̀kan tó pè ní Igboho o mọ ọ̀kan tó pè ní Sunday ládé aláàfin ò ládé aláàfin lágbà fáláàfin adé aládìkún lágbà fáláàfin you are not saying trash
pé Ìgbòho ológun bẹ́ẹ̀ mo gbọ́ táwọn òye ká sọ pé ṣe Sunday Ìgbòho yẹn Ìgbòho yẹn àwọn tí wọ́n tó fi wá ká Ìgbòho mọ́lé Ìgbòho fo fẹ́ǹsì eléyìí bú yín kọ́lé rí rí ìkan lárí padà sí sókà lọ sókà kẹlẹ wo bí Ìgbòho sì kọ́lé nígbà tí wọ́n wá ká Chief Sunday Ìgbòho mọ́lé kọ́ tó yẹ mo fẹ́ lọ fún yín o nígbà tí wọ́n ká Chief Sunday Ìgbòho mọ́lé Chief Sunday Ìgbòho wà ní age of 48 years to 49 years 48 years sí 49 years ní age of Chief Sunday Igboho jọ́tún ọlọ́run ní that age sọ fẹ́ǹsì tí age yẹn fẹ́ kún tó fẹ́ gùn ẹ̀tọ́ wà ní close range to 50 years fẹ́ǹsì wo ló fẹ́ fò wọ́n á nìyẹn tún ní pé fẹ́ǹsì Chief Sunday Igboho go and ask wáyà àwọn electric light electric bulb wáyà yẹn wọ́n fi kọ́ fẹ́ǹsì Chief Sunday Igboho tó fi ranch ó wà bẹ́ẹ̀ tìbí ni pé fẹ́ǹsì Ìgbòho kò tún wá ṣe fẹ́ǹsì tó kú fẹ́ǹsì tó ga ni jọ tó yọ náà fẹ́ǹsì wo ni Ìgbòho fẹ́ fò kò à ń gbọ́ ní ẹ̀yẹ lórí burúkú yẹn pé ìgbà tí Ìgbòho fẹ́ fò fẹ́ǹsì Ìgbòho fi kùn ya fẹ́ǹsì àbúlé burúkú nìyí ni ṣe ẹ̀mẹ́ tó pè láti sá ni ìwọ àǹfà tó bá nígbàgbọ́ ní oògùn wàhálà àti ẹnìyẹn Yorùbá lèmi Adéjùmọ̀bí ni mò ń jẹ́ mi ò kí ń ṣe Abdullahi mo ṣe ó kọ Lárúbáwá ọmọ Yorùbá ni mí tó bá fi mú Lárúbáwá tó ń lo habatu sauda tí wọ́n bá ń lo nǹkan Lárúbáwá tí wọ́n fi ń protect ara wọn èmi náà láǹfààní àti lo nǹkan Yorùbá láti protect ara mi Adéjùmọ̀bí ọmọ adé ni mí ọmọ adé ni mí àbí bí àfà bọ́ pítíkà Yorùbá ni mí ṣé èdè ń díẹ̀ ni Oloba Salo èdè ń díẹ̀ ni tó bá ṣe fáwọn fà tó jẹ́ lọ ò lè ṣe fún Yorùbá ò lè ṣe fún Ìgbòho táwọn abákan wú ẹ pé wèrè ni àbí ìkan ti ṣí ẹ tẹ́lẹ̀ kó má tún fi ìkan ṣí ẹ ìwọ wá ń la lẹ́nu ẹ pé Ìgbòho ológun bá bá rẹ lógun ìrẹ́ bá ẹ lógun ó yẹ kí wọ́n tọwọ́ bọ ìrẹ́ rẹ nínú Ìbàdàn torí 99% ọmọ Ìbàdàn ọmọ ọkọ Yorùbá ni wọ́n bẹ́ẹ̀ ni 99% ọmọ Ìbàdàn ọmọ ọkọ Yorùbá ni bóyá 1% orí ẹ̀ ni wọ́n jẹ́ tó jọmọ àlè ìwọ sọ pé Ìgbòho kò lóògùn tó bá yẹ pé Ọlọ́run gẹ́gẹ́ bá ń dára kọ́dìwọ̀ aláàmọ́ ìyẹ̀ṣẹ́ àwò Ọlọ́run kọ́ máa ń ṣe nǹkan tó bá ń gbà mí eléyìí ó mọ̀ pé màjà màsálà máa kíkanjú lójú ogun balógun tó bá lọ sójú ogun tó bá mọ̀jà tó bá mọ̀ sá whoever tó bá lójú ogun tó mọ̀jà tó mọ̀ sá tó bá dé láyọ̀ ní wọn ni wọ́n ń jẹ balógun. Are you mad or something? Ìwọ́n sọ pé Ìgbòho wa ti mí iṣẹ́ mọ́ kọ wúre tí ẹjọ́ ṣe fídíò yẹn wọ́n sọ pé Ìgbòho lóògùn jọ torí Ọlọ́run inú ìrẹ́dìrẹ́ rẹ ó máa da kó gbé sóyà yí ẹ jáde because látìgbà tó ti bẹ̀rẹ̀ ayé ẹ òun bí tí àwọn èèyàn ni ìrẹ́ Yorùbá ò dẹ̀ kí ń ṣọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìrẹ́ Yorùbá pítíkà Yorùbá kì í ṣọ̀dàlẹ̀ èèyàn mú àlè tẹ́ bá jẹ́ apákan Yorùbá apákan Fúlàní báyìí lè máa ń jọ mú àlè ìwọ sọ pé Ìgbòho lóògùn ẹ jẹ́ n play fídíò lè bu ẹ jẹ́ n play fídíò ní ẹ̀kan sí ẹ jẹ́ n play kẹgbọ́n kan lè bu Ìgbòho lè disappear àjàre. Wọ́n máa ń disappear tẹ́lẹ̀ Ìgbòho disappear àwọn ọ́fíìsì gọ́fúnọ̀ rí. Lójú yìí ni. Ọ̀rọ̀ tí mo sọ yìí kàní gọ́fúnọ̀ gbà yẹn náà o celebration help me use time shoe. kí ló kọ wòlé yìí gan. kàní ìdìbò kọ yìí. Aládùúgbò ìjẹ gómìnà rí. níbi tẹ́ máa pé ẹ̀yin tẹ́ wá títọ̀ ilé ibú ló pọ̀ lóyún nìyẹn ó lè bu ẹ wo wèrè tó ń bí náà yìí ó ní Adédìbò kọ́ ló wà ní gómìnà gbà yẹn Adédìbò jẹ gómìnà rí níbi tẹ́ máa pé àwọn sẹ́yà tó sọ̀rọ̀ yìí ilé ibú ló pọ̀ lóyún wọn ṣé ìwọ tó bá ń fi TikTok live àwọn content creator tó bá fi ayé wọn ń ṣe ayé pé kọ́nà bá fọ̀nkẹ́ sáàkú nígbà tí sáàkú kọ́kọ́ kú people are saying that ó ṣògo owó ni kí ní èjì ẹ̀ kí ní kan kọ́nà jọ kọ́nà wọlé lásìkò yìí àkókò ìkọ́nà bá fọ̀nkẹ́ sáàkú ṣògo owó ni lẹ́tà lápadà gbọ́ pé
ìsọlímẹ̀sì ló gbà mọ́tò ẹlẹ́sọ̀sì ó gbà ní ìsọlímẹ̀sì ni kò sọ́jú 11.9,000 lọ níbi tẹ́tí mọ̀ pé social media fake life pọ̀ lórí àwọn tó wà social media nìyẹn àwọn náà mọ̀ lò àmọ́ social media bọ́ owó tẹ́gbà wá kálá ń ṣe náà ní sí ẹ̀wò tẹ́tí mo wà ní sí tẹ́tí mo wà kò sí iná wà bẹ́ẹ̀ but mo ti break down sí tí mo wà mo láti wá ọ̀tẹ̀ kẹ̀kẹ́ ṣáṣùn sí nìbàdàn so I have to lodge pé feel big pé ẹ jẹ́ kí lẹ̀ mọ́ kí wá tó wà okay no níbi tí mo wà ni mo ti ṣe fídíò iná fóònù mi ni mo tàn yìí iná fóònù ilẹ̀ sí iPhone iná fóònù ni mo tàn yìí because èmi ni mo ti ń lọ yìí sí best hotel good hotel ní Ìbàdàn yẹn ìkẹ́ tó gbà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńtà kí tó léyìí búpọ̀ nu wọn o léyìí búpọ̀ nu people lẹ̀ Oloba Salo ẹ̀rìn tí mo sọ pé òun sílé èlò wèrè míì rẹ́ǹtì lẹ́nu wọn ni bẹ́ẹ̀ ni wọ́n Igboho lóògùn ó yẹ ní gbogbo ó yẹ kíníkan gbogbo kó yọ wà tọ́lé kó yọ kíníkan kó yá tọ́lé ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ẹjẹ́ máa sọ wà látàlẹ̀ mẹ́rin tí ń jáde sá wà lẹ́ẹ̀mẹ́ tí ń jẹ́ Igboho ọ̀pọ̀lọpọ̀ yín mẹ́rin tí ń jẹ́ Igboho ẹ kàn ń gbọ́ lórí social media ẹ kàn ń gbọ́ pé Sunday Igboho lọ́pọ̀lọpọ̀ yín náà kọ́ ń bá wọn gbẹ́nu sí tẹ́ bá mọ ẹni tí ń jáde sá ẹ mọ̀ pé júlẹ̀ kì í ṣe iná ló mú lọ́wọ́ tó bá jẹ́ iná ni wọn ò ní pé kọ́mọdé júlẹ̀ nígbà tí ànábì Musa títí àwọn tó fẹ́ ṣe ìdánwò Musa tó ní kí wọ́n sọ ẹ̀yẹ iná lẹ̀ nígbà tí ànábì Musa mú ẹ̀yẹ iná lọ́wọ́ ẹ̀ṣẹ́ náà ṣàkó tó ní iná tí Musa mú lọ fún ara Musa ó sọ sẹ́nu ó jó lára ó jùlẹ̀ wọn ò sọ fún Musa kó pọ̀ dànù tó ti pọ̀ dànù wọn ò sọ fúnra rẹ̀ lórí pé àtàrà àjẹ̀lẹ̀kú kì í ṣe ọmọdé ọ̀pọ̀lọpọ̀ yín iná kọ́ lẹ mú lọ́wọ́ tó bá jẹ́ iná lẹ mú lọ́wọ́ ni wọn ò nílé ẹ̀júlẹ̀ Oloba Salo ọlọ́wọ̀n ní jẹ́ kó ṣàìṣe o ti ń lọ síbi ìparun ó ń tẹ̀sí agẹrẹ ó ń tàsí agẹrẹ ẹni táyé fẹ́ lánàá ní sí Sunday Igboho ẹni táyé fẹ́ lẹ́ni ní Igboho lọ́la ẹni tí wọ́n máa fẹ́ ní Igboho ó dùn mí pé bẹ́ẹ̀ ni bàbá wá lánàá mi ráyè ṣe fídíò látara pé èmi náà mo ń ṣe àwọn kan tó bá wò kí n lo fake life ìwọ wá sọ pé Igboho lóògùn babaláku bá bá rẹ òní pásámọ́ lé bẹ́ẹ̀ ni tó bá sọ pé Igboho lóògùn babaláku bá bá ẹ kò ní pásámọ́ ìyá ọgbà ẹ kú sùúrù ìyá ọgbà kú sùúrù tó tí ìyá ọgbà ò bá kú sùúrù ní eléyìí bú ọwọ́ rẹ ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ àbáyé ẹ̀wọ̀n but téèyàn bá ṣoore kó ṣe fọ́lọ́hun ìyá ọgbà wo pé tán oṣù bẹ́ẹ̀ eléyìí bú ọmọ pé ìyá ọgbà ọmọ kò wà ní Canada ni ìyá ọgbà mọ̀ ó wò pé àmọ́ bí ọmọ tí wà ní òde eléyìí bú ti wà pé Sunday Igboho kò lóògùn má pa Igboho ọmọ Adéyẹmọ má pa Igboho ọmọ Adéyẹmọ mẹsáyà wa ní Yorùbá land má pa Igboho má pa Igboho ọmọ Adéyẹmọ láti pàtẹ́ mi ti gbọ́jú nínú ìtẹ̀ta àti kà sẹ́yìn èyí tí ìrìn akọ níbi Sunday Igboho bẹ́ẹ̀ ni èyí tí ìrìn akọ níbi Igboho aka ìtẹ̀ àti ìrìn akọ níbi Igboho èyí oníwà kóbí mami bẹ́ẹ̀ ni Igboho sọ àwọn ọ̀rọ̀ kan sáwọn ọba lánàá Igboho dẹ̀ jáde lẹ́ni ó dẹ̀ ṣe àtúnṣe ṣe lẹ́ni ibú ni ṣe ń wáìnì ni sọ èyàn kan nílẹ̀ Yorùbá sọ èyàn kan bẹ́ẹ̀ tí ò ní wọ́n pé kàkà kílẹ̀ kú ilẹ̀ ó yà ṣá ni ẹ fẹ́ máa lu ẹ̀sìn àbí wèrè ní ẹni ẹ fẹ́ máa lo pé Igboho kì í ṣe mùsùlùmí kì í ṣe kìrìsìtẹ́nì kì í ṣe wèrè ní ẹni kílẹ̀ kan lọ́hùn Ọlọ́run sọ pé òun dá wa ní ẹlẹ́yàmẹ̀yà
òun dá wa wọ́n kò bá yín láṣọ òun dá wa ní tribe lè ta àràfù láti lè dára wa mọ̀ ní o iná àkàràmọ̀kún ìdá láì àtikọ́kùn ẹni tó bá páyà lẹ́yìn máa dá ẹni Haúsá Ìgbò Yorùbá Fúlàní ẹni tó bá páyà Ọlọ́run nínú ẹ̀yin tó bá páyà ẹ̀mí Ọlọ́run nínú ẹ̀yin kìíní yìí àtikọ́kùn òun lẹ́ni Ọlọ́run òun lágbàlà òun lólùpáyà nínú yín Ọlọ́run ò fi Islam sáré lọ túkù wá nìyẹn kà Ọlọ́run dá wa ní ìrẹ́ ẹni tó bá páyà Ọlọ́run nínú yín òun lẹ́ni Ọlọ́run òun lólùpáyà Ọlọ́run àárín yẹn Ọlọ́run olóbìnrin ẹ má fi kankan ẹ fi lóga túkù wá bẹ́ẹ̀ ni ẹ fi lóga tù Ọlọ́run ò lo ẹ̀sìn láàrin yẹn Oloba Salo dẹ́ẹ́dẹ́ mẹ́yà họ́ o bí àṣà àjẹbọ́ àbí jẹ́ṣà àjẹbọ́ ń pè ní dẹ́ẹ́dẹ́ o aṣọ kan lèyẹn wọ̀ tí ò ní wọ̀ mí mọ́ o oúnjẹ kan lèyẹn ń jẹ tí ò ní jẹ mí mọ́ o oúnjẹ kan lèyẹn ó jẹ tí wọ́n máa fi ìrẹsì síbí kan bẹ̀rẹ̀ pé dáàdì mọ́mí ẹjọ́ ẹgbà òkèlè kan yìí ẹgbà sílùú ẹ̀ yóò lóun ò jẹ aṣọ kan lè dáadẹ́ ń wọ̀ tí ò ní wọ̀ mí mọ́ ọkọ̀ mọ́tò kan lè dá ń wọ̀ òun ni ó wọ ọdún mọ́tò yẹn fúnra rẹ̀ òun kọ́ ni ó bọ́lẹ̀ mbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ó ṣà mọ́tò kan tó yọ ọ́ ni wọ́n ó ṣà mọ́tò báyìí àwọn ẹ̀dá bíi ti ṣáàkú fúnra ṣáàkú ló wọ ọdún mọ́tò kan ló bá fọwọ́ kẹ́ ṣáàkú ò bọ́lẹ̀ fúnra rẹ̀ o wọ́n gbé ṣáàkú bọ́lẹ̀ nínú mọ́tò ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ti ṣáàkú wá dá o àwọn kan ń bẹ wọn ní rókù wọn bẹ́ẹ̀ ẹsẹ̀ mẹ́fà kéde kẹ́ ayé òjò ẹsẹ̀ mẹ́fà àwọn kẹwàá kọ́lé àwọn òní ẹsẹ̀ kẹwọ̀ fún wọn òní ẹsẹ̀ mẹ́fà irú wọn ni bàbá wa Gàwá ìtúsáláìsì Gàwá ti ń bẹ láyé dèní kò sí láyé kò sẹ́ni tó mọ̀ ìdájọ́ òfin ìdájọ́ Islam ní ọ̀pọ̀lọpọ̀ àlùkò tá a bá ti níyẹn fún ọdún báyìí ìjà ṣàdúrà kó ti kú Oloba Salo gbogbo ayé tó sọ pé a fẹ́ mẹ́kẹ̀ dẹ́dẹ́ o dẹ́dẹ́ lálá tó lọ sókè ilé sọjú bẹ́ẹ̀ lọ ṣọ́gígùn kó má bàa gun igi aládìí kò tọ́ sí babalá kó bá bá ẹ lẹ́nu ìpọ́n bá ẹ lẹ́nu kó ní Igboho lóògùn bẹ́ẹ̀ ni kí wọ́n sọ pé Chief Sunday Igboho lóògùn kò tọ́ sí bá ẹ lẹ́nu ìrẹ́dìrẹ́ kò tọ́ sí wọn lẹ́nu Olúbàdàn yàtọ̀ sáwọn ọmọkọ̀ Ìbàdàn ìwọ́n mú àlè yẹn.